No, what? Go. Kí ló kọ́ lẹ́kọ̀ọ́ rẹ? Orúkọ mi ni Kiki Afọláyan. Nínú iṣẹ́ sinimá lè ní ipò ogún ẹlẹ́dì mú bẹ̀. Olùdarí ni mí, mo lè máa ń kọ script. Lẹ́kọ̀ọ́ gbogbo olùdarí ni mí. So ibi iṣẹ́ bẹ́ẹ̀ lè ti ṣe báyìí. Tó yẹ kó jẹ́ sí tí gangan tẹ́ ti produce. Àwọn ẹ̀ tó wáyé pé iṣẹ́ tó ń pé written and produced by Kiki Afọláyan fúnra rẹ̀ kò tí ì ju mẹ́rin lọ. Kò ju mẹ́rin lọ. Lẹ́yìn tá a bá ní ká ka àwọn sinimá tí ẹ̀yin ti produce tẹ́ ti direct ó fẹ́ tóbi mélòó báyìí. Ẹ má jẹ́ àkà. Ẹ má jẹ́ àkà. Afẹ́ tó 400. Ẹ̀jẹ̀ kan kúrò lórí ìyẹn má yẹ kàkà rárá. Kọ́lọ́ ṣe máa ṣàánú ká ní máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa. Ní iṣẹ́ directing yìí níbo lẹ ti kọ́? Báwo ló ṣe bẹ̀rẹ̀ gan? Kí lẹ fi bẹ̀rẹ̀ gan? Ṣógúnlẹ̀ mo ti bẹ̀rẹ̀ ṣe sọ́líkà gọ́ọ̀mẹ̀ntì náà. Mo máa ń lọ sí ríazá àwọn máa ń ṣe ogbó ẹ̀. Ìkan náà àwọn ọ̀gá mi ní sìn gbá ẹ̀rọ tó àmọ́ wọn bàtà. Ó dà ń pé o láìkí fíìmù yẹn ṣe o láìkí ẹ̀ àwọn ẹ̀dá máa gbọ́ ọjà mú ẹ jáde. Lẹ́sọ̀dọ̀ ọ̀dẹ̀jọ́ tún fúlù. Lọ́dẹ̀jọ́ tún fúlù. Abẹ̀rẹ̀ ríazá àtúnjó àṣẹ ogbó ẹ̀ bá dé. Àwọn adé onítìátà dé títí. Ọ̀gá mi kan Túndé Dixon cameraman dẹni àwọn ọmọ yóò ti pẹ́ ní ibà yìí ó lè máa tí ní ó lè má tètè lọ láti ó ṣe kú lọ ṣe kú gbẹgbẹ tó máa kọ́ ni lọ́kọ́ continuity ó ní ọ̀sọ́dọ̀ Olúmídé Adédayọ̀ pàmí máa débẹ̀ ìyẹ́tọ̀ àwọn tó wá burú gan aláyẹ̀ pọ̀ mo ṣàfihàn pé máa ṣàpọ̀ kíní ṣá luckily for me mo ṣàbẹ̀rẹ̀ gidigidi ọ̀dẹ̀ wọn sọ náà wọ́n tó wáyé kọ́ńdà ti director ni wọ́n sọ pé once you are good as a continuity manager you be a better director in future. So because I want to be a better director in future, my best in the track being so good in the continuity. And I work for Smith and luckily for AK Media, you know, I work by me to what I said. There, be able to get more experience. Team of okay, you know, for the director because in AK Media, I was fortunate to work with someone like Kelechi Akande, who like okay, when I was doing my continuity on there. Tap with directing skill when there's okay, yes sir. Nobody director, but then try for me now. Here I am today. All glory to Almighty Neji and to my late father, Best Akindeju. So tá bá wo àwọn ìṣòro wo ni kò sí bẹ́ẹ̀ fẹ́ kí èèyàn di ibi tí èèyàn délé ni kó má ní àwọn kankan tó yẹ pé bí a fẹ́ léèyàn sá níjẹ́ tí ẹ̀ nìkan àbí méjì ẹ̀ bá rántí lẹ́mọ̀ ká Ọlọ́run mo mọ̀ dúpẹ́. Má dé bá ẹ̀kọ́ sórí kálukú mo sáré pé wá jẹ́ bí ìṣòro fún mi bẹ́ẹ̀ torí màmá sọ fún mi pé nǹkan tó bá rí bí ìṣòro nǹkan tí ó bá ti wá tí wọ́n bá ti rí bí ìṣòro ní ìṣòro tó bá wá tí ẹni tó jù wá bá rí pé ìṣòro tó wá rí pé òun fẹ́ bí ìṣòro fún ẹ tí wọ́n bá ti rí bí ìṣòro akànlọ́ náà ni akànwá á lọ ni ó dẹ̀ máa ń dẹni tó bá ń ṣèyàn nígbà tí yẹn bá sàzì ẹ tó gbé àsàsì yẹn ti ẹ̀ mú ẹ bọ̀ ọmọ kó ti mú ẹ o wà jẹ́ kọ́ mọ̀ kó mú ẹ á dùn ẹni tó ṣe kó lé burúkú kó tún mú ro pretend how to feel gbígbére ó jẹ́ kó fílẹ̀ jáde gbọ́gbọ́ òkè mú ẹ jẹ́ ká rò ó bí abẹ́ yẹn ṣá kò sẹ́ni tó ní up and down but máa bí bá ti dé ká tún wú. wọ́n lẹ tẹran léṣe lóòótọ́ ni. mo tẹran rí wa mo tẹran. níbo lẹ ti ta ọmọ balọ̀ ní ní. bọ́ládé. wọ́n máa láwọn balọ̀ ló máa ń tẹran. irọ́ bàbá kan yà ń jẹ ni yà ń jẹ Kwara náà. tó ọmọ Kwara ní. Kwara lè. níbo. ọmọ àrùn. wáá olóma pẹ̀rán ọlọ́rọ̀ agogo. yà kí lè sọ ń pa ìyàwó yín. Number one, see, my own revenue process is like when my wife is here, keep your wife. Wow. I don't bat you, I'm bat you, I'm bat you, you see how one. Then you ain't going to sit here, I'm bat you. Wow. So, actor ìyàwó yín, director lẹ́yìn, báwo ló ṣe ràn wọ́n lọ́wọ́? Àwọn ilé ẹ̀kọ́ dùn. Àwọn ilé ẹ̀kọ́ dùn máa sọ wá ní artist méjì lè fẹ́ ra wọn. Bí àwọn understand ara wọn. Àwọn understand ara wọn, so ogun oúnjẹ ó tẹ ẹ̀kọ́ dùn gan. That's why I'm going to see because to understand the conversation, so it's more easier. Tá bá wo iṣẹ́ yìí sìn kí l'Ọlọ́run ti ṣe lóore ńlá lápá èmi lélẹ̀. ẹ̀kọ́ ẹ̀ ti ẹ̀ sọ̀kan so a lè jẹ́ àwọn tó ń rí ibi lórí tó wọ́n bá ti ń jìyà lé àmọ́ pé ọ̀la. Iṣẹ́ tí ìjọba ti ṣe náà ní àti tó máa rí mẹ́ tó fẹ́yàwó gidi mẹ́ tọ́lọ́run jogún ilé fún ẹ tọ́lọ́run jogún mọ́tò fún ẹ tó lórúkọ tó ń rọ́ ọmú lọ sẹ́nu tó ń bẹ́gbẹ́ pé ẹ̀yà àdúgbò lọ́wọ́ náà. báwo ni a ń maintain ẹ̀ tó kìkì ya fi ṣe kí ni tá a fi máa tẹ̀síwájú. Ọlọ́run náà ni bọ́lá ṣe kọ́ mi láti kékeré tí mo ti ń bọ̀ tí ó jẹ́ ìṣubú àwòkù sọ́wọ́ ẹ̀ náà
ẹ wá ṣe kíní kan ní Èkó yìí gbogbo ayé ló gbọ́ kí ló fà á tí èrò fi pọ̀ tó báyẹn bí pé oníṣẹ́ àgùntàn ṣe nǹkan rí ni bí èrò ṣe yàpá tó ń jọ náà. ẹ̀rẹ́ dì mí bí àtòrí ó ní pé wà tí mo sáwọn èèyàn kó dáa lẹ́yìn káwọn èèyàn jáde pẹ̀lú mi àmọ́ mo ṣàlẹ́ sọ pé tó mú kàn wá ti jáde fún mi jọ wẹ́dẹ̀ mo rí rí ọ̀fẹ́ náà gbà nítorí kò yìí sí wọ́n ṣe gbé àmọ́ special mo kàn rí rí ọ̀fẹ́ gbà lọ́wọ́ one time yẹn. ẹ wá lọ sí London láìpẹ́ mo rí pé ẹ lọ sórí field ẹ̀yin yà ẹ̀yin ṣe gbẹ kí ló kọ club náà kí ló mú yín ṣe yẹn gan-an. club mi ni àwáyé tẹ̀lé ọ̀fun so fún àwọn tó fẹ́ dàbí òkì àwọn tó ń wò ó tó ń rí ibi olómo lẹ̀ kílẹ̀ fẹ́ sọ fún wọn káfí káàdì ẹ̀ ńlẹ̀. mi ò kí ń advice ẹ̀ advice yìí torí pé bọ́lá ṣe kádàrà bá ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tí mi ṣe tí mo fi grow tí máa ní kẹ́lò mi ṣe 60% ẹni yẹn lè má fi grow because why tí mo ń kọ́ mọ̀ tí mo ń grow ní industry nǹkan tẹ́ bí wọ́n sọ ní pé mo rú ọmọ ni mo rú ní ìmọ̀ràn sọ ìwà mọ̀ kó tó lọ wá rè tọ́jú pé yín mo rú tó náà wọn ò fi mí lẹ̀ ṣé màá sọ ẹni tó ẹ̀jẹ̀ ń bọ̀ sí pé wọ́n náà máa rú du o ṣé ìkan máa advice wọn nìyẹn ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ẹni tó rágbàlagbà tó ní yẹsà ẹjọ́ advice ni mo ṣe máa lọlé ayé àgbàlagbà tó yẹ pé fúnra rẹ̀ láti ìgbà tó dàgbà tó pé 12 years ló ya wèrè ó wá ya wèrè yẹ wá yà di 50 years wọ́n á filẹ̀ ó wá bọ́ sílé wa á lè fi láìpẹ́ ọmọ kan á lọ bá ń pẹ́ ẹ̀jẹ̀ advice mi máa ṣe lọlé ayé ṣó máa ní pé wọn náà ya wèrè wọn ni àbí experience wo ló nílé ayé ju wèrè lọ ṣó ti yé yìí so it's not everybody máa sọ pé okay as upcoming you have to really use the lie the end tó bá ti di upcoming common sense fún ẹni pé do it bó bá ṣe yẹ. orúkọ wà òkìkí wà ọlá wà owó wà báwo lè ṣe manage àwọn obìnrin fine boy náà tó wà kí lè fẹ́ báwo lè ń ṣe. àti ṣe ọlọ́run ló ní pé ìdókè tó wà important náà ni pé tó bá jẹ́ teenager tó ti marry the best advice náà ni pé lo ìgbà ìwé ẹ̀ lo teens age ẹ̀ lo bachelor's life ẹ̀ tó bá ti lo tán kò ní affect ẹ̀ jọ kí la tún fẹ́ oúnjẹ olóyún fẹ́ jẹ ara olè tí ì dá. Thank you.